Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rọ àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. OPC àti irú ẹkùn 16 film OPC versus irú ẹkùn 16 film. Máa máa sọ̀rọ̀ à ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ à ń gbọ́ yín mà. Ṣáàrí sọ́ọ́rí mi sísí gàdí yẹn mo ti sọ fún yín mo ní ká yé gbọ́ rẹ̀ jáde. Ṣé àmọ̀ pé ìgbà tí tọ́ fún Ìgbòho ní mọ́tò nísìnyí ìgbà tán fún Ìgbòho ní mọ́tò nísìnyí náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n á gbé mọ́tò fún wọn pé Mákindé á gbé mọ́tò ṣẹ́ẹ̀tì ẹ̀dí mọ́tò tó gbé fún yẹn ṣebí ìwọ náà wà ní Nàìjíríà ṣebí ọmọ bíi táyà iná ti pé ilé ìta fi gbé pure water ṣebí ọmọ bó ṣe rí bẹ́ẹ̀ ni táyà yẹn ṣe rí wọ́n fi polówó pure water bó ṣe rí nìyẹn tó ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ẹjẹ́ àfìyẹn lẹ̀ ẹjẹ́ kí ni Sisi Gani kó máa ṣe tiẹ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀ ìkan tó yẹ kó rán kò rán àti 2021 ló ti ń pè kó bọ́ síta kò bọ́ síta kò ṣe kò dojú rè ṣe ẹni tó fẹ́ ṣe kúkú tún kígbe àtẹ̀bọ̀ àti bàbá pupa tó ń depo lórí ẹ̀ tó ń bóra yẹn tó ń ṣàgbá ọmọ inú ẹ̀ tó ń jáde tó ń sọ̀rọ̀ sí Ìgbòho ṣe bí ìgbà tó ń tẹ̀lé pé Ìgbòho ṣe kọ́ ní káwọn náà wọnú gbóná wọ́n wọnú kókó ṣe ṣe bí ó gbéra ní Yorùbá tó bá jẹ́ Yorùbá ni kó máa ṣe tiẹ̀ kí Ìgbòho máa ṣe tiẹ̀ kọ́ lọ pàdé lókè nǹkan táwọn fẹ́ nìyẹn ní ṣe pé kọ́kọ́ mọ kákọ́ ní Sisi Gani máa lo tọ́kù ni o kò ní lára ó máa lo tọ́kù ni o kò sì gbà tí òun lo tọ́kù ó ní Ìgbòho ní ó fẹ́ràn kú gẹ̀ẹ́tì òun tó fẹ́ràn wú sọ́kàwé òun náà ẹ̀ o Ogun ti dé ogun dé. ẹgbẹ́ àpilẹ̀ títí ẹ̀ nǹkan tó yẹ kó rán ni kó rán ẹ jẹ́ ká máa sọ pé kó bọ́ ọ̀tá kó lọ ṣiṣẹ́ kí Nàìjíríà kí Yorùbá kó gba independence nǹkan tá a fẹ́ nìyẹn a fẹ́ wàhálà ilé tó ń ṣe ara ló ń ta ó tẹ̀lé mọ̀ pé ó nílara Gani nílara gan ẹ rí gẹ̀gẹ́ ọrùn ẹ̀ ọ̀rọ̀ Ìgbòho ti ṣẹlẹ̀ báwo ti ní gẹ̀gẹ́ lọ́rùn tó yẹ kó rí bẹ́ẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ti ní gẹ̀gẹ̀ lọ́rùn kó yẹ kó yá lọ jókòó kó máa ọ̀pá orógbó ẹ̀ tó ń gbé kiri yẹn kó wá mi lọ gbé sí gbogbo èèyàn gbádùn ṣé ẹ ti gbọ́ mi báyìí ẹ má máa dá ẹgbẹ́ tí bàbá Èkìtì bá ti dé mo fẹ́ gbọ́rọ̀ bàbá Èkìtì torí mo gbọ́ pé ó ti wọlé mo fẹ́ gbọ́rọ̀ tàbí mo ti ẹ̀rù pé wàá gbà jẹ́jú bàbá Èkìtì wọlé ní gbogbo tó pè mí so ẹjọ́ tí bàbá Èkìtì bá ti wọlé mo fẹ́ máa sọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ ẹ fi Gani nílẹ̀ ẹjọ́ máa fẹnu wú gbé kó máa fẹnu wú sọ́kàwé ẹgbẹ́ kò ṣe gbogbo olúre ṣe láti 2021 ó rí i pé ọmọ yẹn ṣiṣẹ́ ìṣó tún kó tún lára tó bá lè ṣe kó jókòó náà ó lóun fẹ́ gba Yorùbá kó ìtàn àtayérayé ilé tó lọ ṣe ní Kétu tó lọ ṣe nígbà ikú ẹ̀kú ṣé ìyẹn tó ṣẹlẹ̀ ń kú a ní kó lé Fúlàní wọgbó ó lé wọn dànù òògùn ló wọn ní wọn á lọlẹ̀ kọ́ lọ fún lówó ṣé lọlẹ̀ ló ti lọlẹ̀ láti yọ ọjọ́ ìbáyìí ṣé ìyẹn la fẹ́ máa rán ni ṣé ìyẹn ló yẹ ká máa rán ọmọ ní alọlẹ̀ owó iná ni owó tó máa pa ẹ fi Gani lẹ̀ ẹ jẹ́ kí ọmọ olóríire ọmọ ológo tí gbogbo àwọn ọba tó ti wà lẹ́yìn ẹ̀ àwa gan wà lẹ́yìn ẹ̀ bíi ké kò ní ìyá kò ní bàbá àwa ni ìyá àwa ni bàbá àwa ni gbogbo ẹ̀ fún so ẹ jẹ́ máa ṣàtìlẹ́yìn ọ̀dà àdúrà ní ká máa gbà fún Ìgbòho every time láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ jẹ́ máa fàdúrà ká máa gbé ká máa fún ládùúrà tó kò tú ọ nírí mú ọ̀dẹ̀ ní tipa Tinubu yẹn náà ká máa kígbe kó jọ kó Yorùbá lè jọ eléyìí tó bá máa ṣe fún wa kó ṣe fún wa tó bó ṣe jẹ́ nìyẹn máa ìyá ó dàárọ̀ mo ní kí n dá sí tí bàbá Èkìtì bá ti dé. Bàbá Èkìtì wọ́n wà mí bíi pàrọ̀ Yorùbá mi láìkè má lè bá mi sọ fún ọ pé kó bá mi tẹ tán pọ̀ kó bá mi láìkè tó ní kó bá mi láìkè agbóríbì yẹn máa lọ sókè. mi mọ̀ ní ọba wa tẹ́ o àti pápá mo tún sọ fún àwọn èèyàn wa ọwọ́ tẹ̀lé bá ti ṣètò tó wá ní ó ń ba bọ̀ ní wọ́n ní sọ pé ó ń ba lọ ẹ máa sọ yẹn pé ó ń ba bọ̀ ní ẹ máa bá bọ̀ ẹ máa sọ fún wọn lẹ́fíìtà Yorùbá òjì máa sọ fún wọn lẹ́fíìtà pé wọ́n ń ba bọ̀ ní kì í ṣe pé wọ́n ń ba lọ àní ba lọ à ń bọ̀ bọ̀ ní lórúkọ Jésù ṣé ẹ ti gbọ́ òkè ó dàárọ̀. Oòduà is alive wọ́n ní kí n speak àbí Odùduwà àṣekínní kan wọ́n ní kí n stop show yìí for now pé kó ní kábíkó fi tẹ̀ tán pọ̀ lórí ẹ̀
Bàbá Èkìtì ẹ ọ̀ mute o àbí nẹ́tíwọ̀kì yín ò dáa ẹ jọ ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ dákun ẹ ní sàgbàpọ̀ ẹ bá gbó sókè. àwọn ọbẹ̀ ní kọjá àwọn kí gbogbo lé. àdìsá ọbẹ̀ ní kọjá àwa ń kí gbogbo lé. ẹ ṣeun. ọmọ ọbẹ̀ ní kọjá. ọba ń kí gbogbo lé. ọmọ ọbẹ̀ ní kọjá ọba kí gbogbo yín o. ẹ wo ọjà rẹ àti mi. àwọn ti gbé ọwọ́ yín ti sú mi. ọlọ́run ẹ jẹ́ kí n a máa bá a bọ̀ ní lágbára ọlọ́run. ó máa túbọ̀ máa fún yín lọ́wọ́ ṣiṣẹ́. àṣẹ. iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. kéèyàn jókòó sórí kíní kọ́sẹ̀tì kámẹ́rà kó máa rojọ́ báyìí. ṣé mo gbókùn lè bá rojọ́ ni ẹjọ́ là ń gbókùn lò iṣẹ́ mọ̀ ní iṣẹ́ lẹ̀ ń ṣe iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe àǹtí àní máa ń yìn yín o. ìyá mi gan wá sí ìyá mi gan fi ẹ ti gba ìyá mi mọ́ mi lọ́wọ́ báyìí. Kí láwọn ìyá yẹn rẹ? Ẹ bá mi tọ́jú màmá o, ẹ bá mi tọ́jú àwọn ìyá yẹn. Ẹ bá mi sọ pé mo nífẹ̀ẹ́ wọn gan ni. Èyà ẹ bá mi sọ pé mo nífẹ̀ẹ́ wọn. Mo kí everybody, mo kí gbogbo ilé, mo kí everybody, ọmọdé àgbà, arúgbó, everybody. Because gbogbo wa iṣẹ́ là ń ṣe ẹ má yẹn kàn tó rọ̀. Because inú ayé tà wà yìí olúkálukú ń ṣe tiẹ̀ ní ọkọ tó wà nù ayé yìí ó pọ̀ gan tó àwọn èèyàn máa wà káyédè wọn máa ṣe tiwọn ó ti lé níbọ̀ àwa tá a dúró tá a mọ́ra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má gbọ́rọ̀ ẹnu ìdarí ó ti yé yín ìjẹ́ kó máa sọ lọ ọkọ tó bá máa sọ ọkọ tó gbọ́ ẹlẹ́nu tó fẹ́nu rẹ̀ sọ ó ti yé yín. ìjọ tèmi mo ti rí Igboho ní ìlú òyìnbó ní London bàtà ṣe rálì ni mo máa ti gba Yorùbá ti pẹ́ ẹ má wọrí ẹ má fọ́sẹ̀ ṣé ń wáìnì. ṣé ń wáìnì náà lè má fọ ọmọ Yorùbá. ìyàbọ̀ àwọn ta mélòó yẹn banana yogurt ṣé bàtà wá ta nígbà nìyẹn ẹ má ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ lọ ẹ má ti wọ̀ ọ́ ẹnu rárá ọ̀rọ̀ ẹnu ní mo tún wá gbé fún bàbá wa Jagaba. àkànbí ọmọdé sílẹ̀ jà mọ́. Fún ọkọ tí ó bá ti Jagaba kò lè everything ò lè wọ́ọ̀kì báyìí. Because èmi náà ti ń kórìín àjùmọ̀ pé báwo la ẹ̀rẹ́ ṣe ló máa ṣẹlẹ̀. Bọ̀ ayọ̀ ni ó dẹ̀ já sí ó já sáyọ̀ lọ. Ẹ má wo ẹyẹ má fún jàre. Ọ̀dà ẹ ṣeun bàbá wa. Dẹ̀dẹ̀ ń pé ó yá. Ẹ ṣe gan. Ó hàn nínú ohun yín pé inú yín kàn ń dùn débi pé bàbá wa yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ yàtọ̀ pé ọlápẹ́ni wọ́n ń dùn wọn. Bàbá Èkìtì mà ti wá nẹ́tíwọ̀kì rẹ̀ gbà wá o. Bàbá Èkìtì ti wá nẹ́tíwọ̀kì lọ mọ̀ ń bọ̀. Màá tọ̀ wọn lórí fóònù mi sí. Ẹ bá mi fún Bàbá Èkìtì ní ẹ bá mi fún wọn ní dìbò. Ṣé ẹ ti rí nẹ́tíwọ̀kì? Ẹ ti dé? Ẹ ti rí nẹ́tíwọ̀kì. Ó yá ẹ bá wa gbọ́ sókè. Bàbá Èkìtì ẹ ní sùn ẹ jẹ́ kí èèyàn kan bá wa sọ̀rọ̀ lórí fóònù. Ó yẹ gbọ́ sókè. À ń gbọ́ yín lórí fóònù. Hello àti gbé kọ́ọ̀lù yín sà. Kálẹ̀ o. Ẹ kú dédé àsìkò yìí sà. Nǹkan tí mo sọ ni pé 4 more for Tinubu 4 more for Jagaba. Yorùbá wuyì kí bá ṣe ọlá bàbá yìí níbo kí là bá máa sọ. Kí là bá máa sọ. Ọlá rẹ̀ ni a sì mọ̀ pé lágbára Ọlọ́run ọba 4 plus 4 it will become 8. 8 yẹn ni 4 plus 4 it will be 8. It is 4 more for Jagaba 4 more for Tinubu. Yorùbá wuyì kí ni mo fẹ́ sọ gan-an. Ẹ bá wa sọ à ń gbọ́. Sẹ́rí ní ayé yìí tí ẹ bá ní ọ̀kánjúwà yóò kó bára rẹ̀ torí ọ̀kánjúwà ẹ̀ èèyàn ní fẹ́ mọ ibi tí ó lọ èèyàn ní fẹ́ mọ tó máa kó nǹkan kalẹ̀ èèyàn ní fẹ́ mọ etí ó mú at the end of the day ọ̀tọ̀ nìkan tí ó lọ mú tí èsì títí ẹ̀ pé ohun tó mú yẹn ó sì kó bá ní irú rẹ̀ ní àwọn Gani ń ṣe yẹn. Gani báwo. Gani ni mana because
ohun tí wọ́n ń ṣe yìí kí ni ìtumọ̀ rẹ̀ kí ni yìí àwọn olóyìnbó ní if you can't beat them join them kò sí tìjú bẹ́ẹ̀ nígbà tí wọ́n pé kí ni yìí orí pé ó ṣe kò lè ṣe ẹ̀bẹ̀ sì ni kọjọ́ ìwọ̀n lájọ máa lọ tó bá jẹ́ original Yorùbá ni ohun tó yẹ kó ṣe nìyí ẹ dákun ẹ wo àárín nígbà tí olóyè lọ sí Ilé-Ifẹ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn mọ̀dẹ́ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ original Yorùbá ni wọ́n àwọn Kóìkí gbogbo original Yorùbá ni wọ́n àdéhùndédé kí ló tẹ̀lẹ̀. onígbọ́n bí wọ́n ti yẹ̀yẹ́ ni wọ́n ti yẹ̀yẹ́. àmọ́ àwọn ọmọ àlè Yorùbá àwọn ọmọ tako Yorùbá tó pé òní fẹ́ gbọ́ àwọn original Yorùbá yé tí àwọn Yorùbá bá lọ bí báyìí àwọn ọmọ ìyá sẹ́yìn ni. so nǹkan tí mi ọ̀rọ̀ Gàníyà eléyìí kò sí tìjú ń bẹ́ ìbẹ́sì ni kọ́kẹ́jọ́ yìí ẹ̀yìn kòlókòlè nú àbúbá ọ̀run ọmọ ṣe ọkọ̀ ojú omi nú ọkọ̀ núwà kọjọ́ yìí ọkọ̀ núwà àjẹbẹ́ tómi yẹn bá dé sẹ́yìn yẹn. Ìkún omi sì tún ń bọ̀ ni ó dàbọ̀ ẹ ṣe gbọ́ ìkún omi sì tún ń bọ̀ ni àbẹ̀wò lọkọ̀ núwà. tsunami ńláńlá ní bọ̀ ẹ̀ tí mọ̀ ni Yorùbá wuyì tsunami ńláńlá ní bọ̀ tẹ́lẹ̀ tó ohun tẹ́ rí Ilé-Ifẹ̀ yẹn nǹkan díẹ̀ lélẹ́ ní nǹkan díẹ̀ ní tẹ́ pé mi máa ń sọ nǹkan díẹ̀ ní àwọn fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní agbágbé ni. ẹ mọ̀ pé for security please ẹ pé security lẹ́yìn náà sọ̀rọ̀. so tsunami tó ń bọ̀ mo sọ wípé mo ní àwọn Haúsá yẹn gẹ́gẹ́ gbogbo ọmọ sí ọmọ ìyá dànù nílẹ̀ Yorùbá ni torí àwa Yorùbá. bàbá wa ẹ má go deeper. àmì ní go deeper àwa Yorùbá àwa ní agbárí jù wọn lọ àwọn mọ̀ta ṣe ni àmọ́ àwa Yorùbá ní agbárí jù wọn lọ wọn bá tí ń sọ nìyẹn. ẹ ṣeun gan. ẹ mọ bó tó lọ. ká máa bá a bọ̀ náà ní kẹ́ máa tún ká máa bá a bọ̀ ẹ má sì ká máa bá a lọ ọmọ ẹni tó bá lọ ló bá a kú. bàbá wa ni bàbá lẹ́kìtì ẹ bá pàtẹ́wọ́ fún bàbá Èkìtì o bàbá Èkìtì ẹ̀wọ̀n mìtì fídíò mo fẹ́ ṣọ̀tẹ̀ ní fídíò tí mo lè rí ṣọ̀tẹ̀ ni mo wá látẹ̀kùn sí mi ò rí ẹ bá bàbá Èkìtì ya à ń gbọ́ yín sà. á dára fún wa ojú òní tiwa. àṣẹ. àwa la máa borí ọ̀tá. àṣẹ. wọ́n ń jà kóró ní àbùkù ti kàn wọ́n. bàbá Èkìtì. wọ́n ń jà kóró ní wọ́n ti wà ní hòhò aṣọ ò bá wọn mọ́. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. mo ń gbọ́ tí màmá mi kan sọ pé ká má dá wọn lóhùn mọ́. ó léwu mà. tí a bá dá wọn lóhùn ó léwu. tẹ́ ẹ bá wo ìgbé ayé àwọn tá à ń wí yìí. ṣé ẹ̀ ń gbọ́ mi mà? bàbá Èkìtì ẹ jọ ṣé ẹ̀ ń gbọ́ bàbá Èkìtì o oníṣẹ́ ẹ̀ ṣáà ń gbá wọn bàbá Èkìtì ẹ ní sùúrù ẹ kì í mọ̀ bí wọ́n ń gbọ́ yín ẹ kó mi yé ń gbé kíní káàkiri gbé mi yé káàkiri ṣé ẹ ń gbọ́ bàbá Èkìtì. ẹlẹ́ẹ̀kan wọ́n ní ká má dá wọn lóhùn mọ́. mo ní tí a bá dá wọn lóhùn ó léwu. ó léwu. àwọn irọ́ kan wà ká máa pa mọ́ èèyàn mọ́. tí ènìyàn ò bá sọ̀rọ̀ lénìí tó bá dọ̀là wá nígbà tó sọ kí ló tó sọ̀rọ̀. torí irọ́ a máa dòótọ́ nígbà míì. àwọn oní àyídáyídà wọn a máa sọ̀rọ̀ dòótọ́ tálẹ̀ mọ́ yẹn lára. tolúwẹ̀ á wá ọṣẹ àti kẹ̀kẹ́ tó máa fi fọ́ tí ò ní rí. ìkejì bàbá mi máa ń sọ̀rọ̀ kan ó ní abàlújẹ́ tó ń bàlújẹ́ tẹ́ ẹ̀ bá sọ fún pé ń bàlújẹ́ tó bá dọ̀là lòun náà máa sọ pé òun náà wà lára àwọn tó ń tún ìlú ṣe. wáò. tó tá a bá ti rí ohun tí ò tẹ́ wa lọ́rùn ní irú àkókò táwọn ẹ̀yà gbẹ́dọ̀ sọ síta mọ́ ẹ tún gbọ́ o. à ń gbọ́ yín sàn. nàbà wọn ogun tá à ń jà lénìí àwa jẹnẹrẹsẹ tó wà ń bẹ yìí àwọn ojúlówó ọmọ ọkọ ni mò ń bá wí o. Number one, the cause of ogun tá à ń jà lọ́wọ́lọ́wọ́ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn bàbá wa rí ìgbà yẹn lọ́hùn
tó dákẹ́. Tó náà wò fẹ́ wàhálà. Ẹ̀yà ọmọdé ló ń ṣe. Èwo tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Àtẹ́wọ́. Òun ní àyè bí wá gbàtàpà tó wá kọ́lé ìkùnú tiwa lọ́rùn náà. Ṣé ń kílé ẹ̀? À ń gbọ́ yín àbẹ́kìtì. Ṣé gbọ́ mi mà? À wà pẹ̀lú sàn. Nọ́mbà wọn. Fídíò kan jáde lánàá. Wọ́n ń sọ fún wa wípé àwọn ò tọrọ lọ́wọ́ ọba o. A ti play fídíò yẹn. A ti play ẹ̀. Àwọn ò tọrọ ọba kọ́ ló ra eléyìí o. Èní làwọn ṣe mọ̀ pé Ṣèyí Mákindé ló rà fún wọn. Ẹ jẹ́ fira wa léèrè àwọn ọmọ Yorùbá. Kòlábò Ṣèyí Mákindé àti Gani Adams ní Ọ̀yọ́ èrè wo làwọn ọmọ Ọ̀yọ́ state jẹ́ bẹ̀? Failure. Because ní gbogbo state tó ti create Àmọ̀tẹ́kùn, Ọ̀yọ́ state ló fọ́nbù jù. That I can say that they don't have any achievement. Because Gani Adams was the leader in Ọ̀yọ́ state Àmọ̀tẹ́kùn. So, tẹ́ bá ti rí bẹ́ẹ̀ rí pé wọ́n celebrate failure ni. They are saying, no, màmá mi, tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ. Tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ, àwọn bàbá wa ni ó máa ń dẹ̀bi ni, ogun ló dá sí wa lọ́rùn lóde òní. They are celebrating failure. Failure ni mà. Ẹnu Ṣèyí Mákindé ló sọ wípé they lost more than 300 Àmọ̀tẹ́kùn soldiers under the umbrella of Gani Adams tó fi jẹ leader wọn. 300. What is the achievement? Bẹ́ẹ̀ ni O'Brien ló sọ nínú interview ẹ̀ kan. Ó lágbára o. O'Brien ló sọ. Ó lágbára o. Tó bá gbé mọ́tò fún Gani lẹ́nìí, it means that they deliberately collaborate with together to waste the life of youth in Ọ̀yọ́ state. Tẹ́gbọ́n mi mà, ẹ jẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. À ń gbọ́ yín sà, ń gbọ́ yín. Lẹ́nu àwọn tí ń tẹ́tí àwọn bọ̀ wá àárẹ̀ sí ẹ, àwọn èèyàn ò ṣe tuntun mọ́. Mo ti ń sọ fún wọn ti pẹ́pẹ́. Ọmọ ààrẹ sí. I don't have another hope. Kí ilẹ̀ Yorùbá lọ. Tẹ́gbọ́n mi mà, I don't have another hope. Kí ilẹ̀ Yorùbá lọ. Tí ilẹ̀ Yorùbá, Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá worst. Àṣẹ. Jù báyìí lọ, kọ́lọ́n tó bá wa tó. Gani lè kẹ́rù ẹ̀ fáàmù. Kó di Núpé. Ìbọn mi fẹ́ sá lọ. Núpé báwo? Núpé. Ṣé ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé? Núpé ni. Núpé. Ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé ni mà. Èmi ò sọ pé a rí gidi àkókò. No. It's not Ibẹ̀ ló ń gbà tọ́ mẹ́ màmá mi. We are talking about origin. Ma, ẹ jẹ́ bẹ̀rẹ̀ síbi fídíò tí mo rí lẹ́nìí. Tí bàbá Adéṣe ọ̀kan ẹni máa dárúkọ. Tí ó tó bá jẹ́ bàbá ti tèmi ló ń jó lágbàlagbà. Màá lùlù lágbàlagbà fún bàbá mi kó lè mọ̀ pé n tó ń ṣe ò dáa. Bí bàbá Adéṣe ọ̀kan àjọ pàdé ní Kútọ́nù tí iṣẹ́ ìkan tí iṣẹ́ méjì mọ́. Nígbà tí bájà sọ láti bàbá Akíntóyè wà ní Kútọ́nù. Bàbá Adéṣọ̀kan akitẹ́tẹ́ Akọ́lá George àjọ wa bẹ̀rẹ̀. Ìgbà yẹn láti organize the security of the Yorùbá race. How do we do it? Bó ṣe máa ilẹ̀ Yorùbá. Bá ṣe máa rìn to be able to secure our land. Bàbá ìlú àmẹ́ńdà yẹn náà ó sọ sítórì tí Gani fojú ẹ̀ rí pé díẹ̀ ló kù Gani fẹ́ pa òun tó bá fàtì jùlọ. Mo ti gbàgbé ọ̀rọ̀ yẹn ìyá mi kan ló pè mí láàárọ̀ yìí ní láti London. Pé bàbá tó ní àjọ ìyá mi àti ìyá ìyájọ wà nílọ́rin ní. Ẹ bá mi máa ṣáà bẹ́ẹ̀ Èkìtì ní gift. Ẹ bá mi ṣáà bẹ́ẹ̀ Èkìtì ní gift ẹ jọ. Ẹ bá ń gbádùn kan tó ń sọ.
À ń gbọ́ yín kà. Ó ní bàbá tó sọ fún wa pé Gani fẹ́ pa òun. Pé Gani ló da OPC rú. Bàbá tẹ̀ wọ́n yẹn, bàbá tó sọ̀kẹ́ yẹn, is one of those people to fund OPC. Pẹ̀lú bàbá Dr. Frederick Facheun. Bàbá mi ló wá jókòó ti Gani lẹ́ni. Èmi mọ̀ mo sì ń sọ kì í ṣe dídùn náà kan bàbá. Wọ́n ti bàbá sí ni tàbí kò owó. Torí owó burú owó máa ń gbà mọ́ lọ́àbí kò lọ́wọ́ èèyàn. Wẹ́n tàgẹ̀tì ní pápápá. Because mi ò rí, I don't see that bàbá can low to that extent. Kí ló máa pẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kó pàrọwà sáwọn ọmọ ẹ̀ tí inú ń bí for what? Are they not the one that start this issue? Torí pé wọ́n declare pé Ìgbòho gbọ́ níta pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fọwọ́ sí ìlú ẹ̀kọ́ wọ́n ti fọ approve ìlú ẹ̀kọ́ làwọn ọmọ Gani bá yà wèrè sígboro. Tí bàbá yóò ṣe tí ó sùn ní àbí kò sí láyé. Tó wá ń pe àwa tá a wà lẹ́yìn Sunday Igboho ní bloggers. Pé náà ọ̀nà òun yẹ àwọn ọ̀fẹ́ gbé mọ́mọ́dé sọ fún wọn láàárọ̀ yìí. Ẹ ṣe ẹ sì máa gbọ́rọ̀ ọ̀nà òun yẹ. Bóyá ọ̀nà òun yẹ lẹ́ máa gbọ́ títí yín máa fi di Yorùbá lẹ̀. Ṣé gbọ́ mi mọ̀? À ń gbọ́ yín kà. Ó ti gbójú ẹ̀ ń sì tá a gbẹ́dọ̀ sódódó ọ̀rọ̀. Tá a gbẹ́dọ̀ sí kiri tá a gbẹ́dọ̀ sódódó Gbọ́dọ̀ sòdodo mo sọ ọ̀rọ̀. nǹkan mo ní tí bàbá yẹn bá fẹ́ ṣe. Ẹ parí ìjà láàárín àwọn OPC ni o. OPC bàbá fẹ́ di Facheun. OPC Gani Adams. Ẹ bá wa pọ̀ wá táàpù. Ẹ ga o. OPC reform. Kí ló wá dé tó fi wá jẹ́ pé ọ̀rọ̀ Sunday Igboho lẹ́tọ́ wa lọ sọ ń bẹ̀? Ó sú wa o. Kí ló ṣe Sunday Igboho bá ń ṣe OPC ni? Ẹ̀ ń bínú orí. Mo dẹ̀ sọ lẹ́nìí. Kútọ́nu lèmi ti sọ fún bàbá yẹn ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́. Mo ní Gani ti sọ wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún. Bẹ́ẹ̀ni. Gani ti sọ fún wa pé Yorùbá ò ṣe é jà fún. So nígbà tá a dẹ̀ rí ẹni tó sọ wípé òun ní tòun o. Òun fẹ́ jà fún Yorùbá. Òun ní Yorùbá òun máa jà fún Yorùbá. Ẹ máa nu ẹnu fún wọn. Olórí kẹ́kọ̀ọ́ ní ká máa yá mi. À ń gbọ́ nígbà tó ṣe kọ́. Ó lóun fẹ́ ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Mi ò mọ nípa bàṣọ lọ́rọ̀ ni. Gbogbo nǹkan lọ́lọ́run fún mi lẹ́bùn ẹ̀. Agídí Èkìtì lónìí ṣùgbọ́n Ọlọ́run fún mi lónìí kíkọ́. Ọlọ́run fi ìyà òní kíkọ jẹ mí. Ó parí. Ó ní òun máa ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Wọ́n ní dandan ni ó máa jìyà tẹ́nìkan ò jẹ rí. Ó ní tóun bá jìyà tẹ́nìkan ò jẹ rí. Òun máa gbádùn tẹ́nìkan ò gbá rí. Lẹ́nu fọ́ sí wẹ́wẹ́. Lẹ́mi fọ́ sí wẹ́wẹ́. Ṣẹ́gun mọ̀. Ìgbòho iṣu Yorùbá. Ẹnìkan iṣu Yorùbá dáadáa mà. Ní kí ẹ jẹ́ kí wọ́n sẹ́ǹtì acne kẹ́ tó gbé wọn wọlé má ẹ̀kan fúláàgì ètò ẹ̀kan sẹ́ǹtì acne. Abẹ́kìtì ẹ̀ nìṣó ńlẹ̀. À ń gbọ́dọ̀ Abẹ́kìtì. Tẹ́ bá ka iṣu bàbá Awólọ́wọ̀. Bàbá Awólọ́wọ̀ ti pè because bàbá Awólọ́wọ̀ want to become a president of Nigeria. Ní bàbá ti bẹ̀rẹ̀ sí ní problem. But Ìgbòho torí pé Ìgbòho sọ wípé ẹ má pa ìran Yorùbá mọ́. Ẹ lọ béèrè ẹni tó jẹ ìyà nítorí Yorùbá bí Sunday Igboho nínú ìtì Yorùbá kò sí. Kò sí tó gbé àjàgà gbogbo ilẹ̀ Yorùbá ó gbẹ̀dù. Torí pé ó fẹ́ ṣe torí pé Sunday Igboho ṣeun tẹ́nìkan ò ṣe rí. Ó dẹ̀ jìyà tẹ́nìkan ò jẹ́ rí. kẹrí fún ìran Yorùbá. Ó wá dé pa. Wọ́n jẹ ọrọ̀ tẹ́nìkan ò jẹ rí. Wọ́n wá ń bẹ iyì tẹ́nìkan ò gbà rí. Gani wá ń bínú. Ó wá ẹ̀fẹ́ ti pé òun ló yẹ kó fún ní iyì yẹ. Kò pọ́sibú ìyá mi. Bẹ́ẹ̀ ni Yorùbá ṣe ní ti pẹpẹ kò lè jẹ ní ti pẹpẹ. Mi ìmọ̀ bóyá ń gbọ́ mi lé o. Ẹ gbọ́ ṣe ń gbọ́ Abẹ́kìtì lórí YouTube àti Facebook o. TikTok ń kọ́. Hello. Ẹ̀yin gbọ́ lórí TikTok. Facebook àti YouTube ṣe ń gbọ́ Abẹ́kìtì ẹ jọ̀ọ́. Ẹ bá wà kárí dèwé ẹ jẹ́ kárí kọ́mẹ́ǹtì yẹn ẹ dákun. À ń gbọ́ yín. Tẹ́lẹ̀ Yorùbá ṣe ní ti pẹpẹ kò lè jẹ ní ti pẹpẹ.
so iyì àti àpọ́nlé tí Sunday Igboho gbà ẹni gbà pé Gani sọ wípé ẹ lè sọ olórí ogun ilẹ̀ Yorùbá di méjì ẹ bí léèrè ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá. ẹ gbọ́ ta ló fi wọ́n jẹ olórí ogun o. àwọn tó súnmọ́ Gani dáadáa wọ́n wà ní Ondo State lọ́dọ̀ mi bíbá lẹ́kìtì bíbá yìí wọ́n ní Gani òun ìbọn rí. kò yan ìbàdí kò yin ìbọn. ìyá yìí dẹ́. Let us say the reality. I'm going to repeat it. So the confirmation and the endorsement tí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó fún Sunday Igboho ó ṣọ́ọ̀kì wọn. Wọ́n lè lọ tọrọ mọ́tò ń bẹ̀ ni. Àdúpẹ́. Wọ́n lè lọ tọrọ owó ń bẹ̀ ni. Mo lè sọ ìrìn àjò wa sí Ọ̀ṣun State. Ìgbòho ní pé tí òun bá ti launch ìlú ẹkùn ní Òṣogbo òun máa kí bàbá wa Àtàwọ̀já tòṣogbo from there to Ẹdẹ ṣé ẹ mọ̀ pé Ẹdẹ ti fún wa ní ìyàwó kejì. Tó tá máa tiẹ̀ yìí. kó lọ sí Òṣogbo kó má dé ní àná òun kó kí bàbá yẹn bọ̀tí nígbà tá a máa ṣe gbogbo kíní yẹn tán ilẹ̀ ti ṣú tá a máa a rò pé kápẹ́ kí bàbá Àtàwọ̀já káde padà ní ó gbà wá níta àbátúndé ta ó di Ilé Ifẹ̀. A lè èrò ẹ̀ pé kákan kí bàbá káde jáde ní bàbá shock everybody. Bàbá Àtàwọ̀já kí ló ṣe? Onírìṣà pé Sunday Igboho ló lú ọmọ ẹ̀fọ́rí ló jẹ́ gbà ní. Ṣé à ń gbọ́ mi mà? Ṣé à ń gbọ́ mi gbogbo ní? Ẹ gbọ́ ṣe ń gbọ́ bàbá Èkìtì. Sunday Igboho ẹ jẹ́ gbogbo ẹ̀yìn àgbàgbà ilẹ̀ Yorùbá. Ẹ̀yìn àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ já gbọ́wọ́pọ̀ ká sọ̀pọ̀tì olú ọmọ yìí. Ṣọ́ọ̀kì ló jẹ́ fún gbogbo àwọn táwa mẹ́. Ṣọ́ọ̀kì ló jẹ́ fún àwọn ọ̀tá Sunday Igboho. Ẹni bá lójú inú torí tó lọ ń bẹ̀yẹ dá moment mà. A mọ̀ pé confirmation nìyẹn. Bẹ́ẹ̀ni. Àwa olóyìnbó àwa overgraduate ń pè ní endorsement. Endorsement. Overgraduate ẹni overgraduate a máa pè ní confirmation. Overgraduate máa pè ní endorsement. Àwọn undergraduate ń pè ní confirmation. Ẹ̀yin overgraduate ń pè ní endorsement. Overgraduate máa pè ní endorsement. Wọ́n ti padà fàájá. Wọ́n ti fàájá. Olóyìnbó ní talẹ́ yìí. So that day lẹ́yìn tí mọ̀ pé the camp of Gani Adams wọ́n ti rọ́gọ because ó jẹ́ ṣọ́ọ̀kì fún àwọn àgbà. Ẹ jẹ́ kí n sọ kankan fún yín níbi tí ó yà wá lẹ́nu dé. Nígbà tá a fẹ́ jáde ní Ilé Ifẹ̀ ká máa padà eléyìí tó yẹ kí Sunday Igboho àti gbogbo àwọn tó tẹ̀lé káwọn máa lọ sí ọ̀nà Ìbàdàn ọ̀nà Ilé Ifẹ̀ àti gbogbo wa ti bí orí kọ́. Kí lẹ̀ ń wá? Because we did not expecting it. Àwọn wa jáde ti pé Sunday Igboho lọ tọrọ mọ́tò ni. Ó lọ tọrọ owó lọ́wọ́ onírìṣà ni. Fine. Ọmọ ló máa ń tọrọ owó ló máa ń gba owó lọ́wọ́ bàbá. Òṣè lẹ́kìtì. Òṣè ìran ọmọ ló máa ń gbowó lọ́wọ́ bàbá ẹ̀. Àtẹ́wọ́ Èkìtì ni. Ìyá ọmọ gidi ni o. Ọmọ tó bá ń gbà lọ sí bàbá ẹgbẹ́. Mo ti sọ ti pẹ́ mọ́. Ìrù ẹkùn ó wà fún gbogbo ọba ilẹ̀ Yorùbá. Àwọn ọba gidi ni o. Kì í ṣe kú tìwó o. Mi ò dárúkọ tìwó o. Ọba gidi. So wọn ò lè wọ́n tẹ́ kí ènìyàn tó mú lára àwọn ọmọ ẹgbẹ́ this is my next of kin. Ṣé òyìnbó yẹ kọ́ láti? Tí mo rí ìwà tọmọ yẹn ní ìwò kò sí bàbá tó máa sọ wípé tó ń bá lọ tó ọmọ tó máa kó gbogbo kún lé lọ́wọ́ rèé wọn à ń kógun lé akótilétà lọ́wọ́ wọn rí pé Sunday Igboho kájú àwọn ọba yẹn lọ́ fi rọ̀gbà yìí ká ọba bíi 8 ló sọ pé tí Sunday Igboho bá wá sí Èkìtì ó gbọ́dọ̀ dé palace àwọn because they know that they can do it. Pase ẹ̀kọ́ tí Sunday Igboho ti ṣe ní àtẹ́lẹ̀ tó ń ṣe ní lọ́wọ́lọ́wọ́. So tọ́ba ní Sunday Igboho lọ tọrọ mọ́tò lọ́wọ́ onírìṣà. Tí Sunday Igboho bá hùwà tó dáa tí bàbá ẹ̀ kò ní lè tọrọ mọ́tò káwọn lọ sí Ilé Ifẹ̀ kan lọ tọrọ ìgbéraga ò jẹ́.
ìlara ò jẹ́. And I want to say something tonight. Àwọn kan sọ wípé ó ń promote àṣà ilẹ̀ Yorùbá. Ní Yorùbá ṣe mí lọ́pọ̀lọpọ̀. Gbogbo ilẹ̀ Yorùbá, we know that the symbol, the root of the Yorùbá race, the leader of the Yorùbá race ni ọba. Ojú gbogbo wa ní Gani fi sọ wípé ọ̀nà Kakanfò olórí ẹ̀ṣọ́ bodè pé ó ju ọba bòmíì lọ nílẹ̀ Yorùbá. Ojú wa ló ti sọ pé nígbà tó ń ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò òun ò gbẹ́dọ̀ lọ balẹ̀ fún ọba kankan mọ́. Àbẹ́kìtẹ́ tí ń tó ṣéèdì tẹ́ ń tó yẹn pọ̀. Ojú wa ní Gani fi ń fi ó. Ojú wa ní Gani fi ń jẹ oyè ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò. Òsì Ààrẹ Ọ̀nà Kakanfò. Òbí Ààrẹ gbádùn Ààrẹ Kakanfò. Bá ìjíròrò. Ẹ jẹ́ kí n bi yín léèrè torí pé àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá they need to correct something. Èyí tó bá ọmọ tó bá yẹ ká dàgbà jùbọ̀. Gani was number 15 Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ nílẹ̀ Yorùbá. Nínú àwọn 14 tó ti kọjá lọ, mélòó nínú wọn ló ń fìyàn joyè? Mélòó nínú wọn ló ń fìyàn joyè? Ó lágbára lé ní ìlànà. Ṣé Abíọ́lá yan ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò? Ó sì Ààrẹ Ọ̀nà Kakanfò. Àbí kiri ló yan Ààrẹ Ọ̀nà Kakanfò? That means to say Gani complete pẹ̀lú àwọn ọba wa. Ṣókílì ẹ̀. Ó complete pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá. Ọba bá jẹ́ ọ̀tún. Ẹ fún àìṣe bẹ̀rẹ̀ ṣé òní fún Àbẹ́kìtì láyé kan sọ̀rọ̀. À ń gbọ́ yín. Àbẹ́kìtì ẹ̀ continue. Tí àwọn ọba wa bá jẹ́ ọ̀tún, tí Gani náà jẹ́ ọ̀tún, táwọn ọba wa bá jẹ́ òsì, tóun náà jẹ́ òsì, táwọn ọba wa bá jẹ́ àṣìpá, tóun lọ jẹ́ báyìí jíròrò. Ó ti sọ̀rọ̀ ìjọba mọ́ wa lọ́wọ́ náà. Tó fi tẹ̀lé Yorùbá báṣubàṣu. That is why tó fi tẹ́tọ́ máa rí ọba, àwọn ọba ilẹ̀ Yorùbá nínú àṣà Yorùbá ẹni tó lọ gbé àṣà ga. Ó gbẹ́jọ̀ dọ̀bálẹ̀, mo ti rí ibi tí Abíọ́lá ti dọ̀bálẹ̀ fọ́ba. Mo ti rí ibi tí Ọbásanjọ́ ti dọ̀bálẹ̀ fọ́ba bó tẹ̀ sọ pé ti ní ẹ̀kọ́ àwọn tó lè ṣe fún ni. Ó dọ̀bálẹ̀ fọ́ba ọba. King Sunny Adé was 80 something years. Wọ́n dẹ̀ dọ̀bálẹ̀ ń jọ wo. Tó bá dé ọ̀dọ̀ ọba tó jẹ́ pé ọmọ 30 years ni bàbá yẹn máa nà. Bẹ́ẹ̀ni. Ó máa dọ̀bálẹ̀ ni that is the part of our culture. But Gani máa na ọwọ́ ni. Ọba tó bá tún gba ọwọ́ lọ́wọ́ Gani, orí àpèrè yẹn máa gbóná mọ́ ọba ọ̀hún. Ẹ mọ̀ pé wọ́n gbé ọ̀padà ni wọ́n nílé ìdọ̀bálẹ̀ pẹ̀lú ọ̀pá. Jẹ́ rí ọ̀pá tó gbé yẹn fẹ́ẹ̀kì ni Aláàfin Adéyẹmí Ògúnlọ́pàá. Ó ní èmi ni mo sọ bẹ́ẹ̀. Fẹ́ẹ̀kì lọ̀pá yẹn. Ọ̀pá tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń gbé dání máa ń dá dúró fún ara ẹ̀. Ṣẹ́gun mi lọ wádìí ọ̀rọ̀ kí mò ń sọ dáadáa yìí. Wow. Ọ̀pá tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò bá gbé dání, ó máa ń dábà gbé dání àti dábà fi sọ̀lẹ̀ báyìí, máa gbọ́wọ́ kúrò ní ọ̀pá yẹn kò dẹ̀ ní ṣubú. Wow. Ẹni kó tó tọwọ́ ẹ̀yẹ wò, kó gbọ́wọ́ kúrò bẹ́ẹ̀ tí ò bá ní ṣubú. Àti rí lèmi ń gé fún yín lẹ́nìí. Ṣẹ́gun mi. À ń gbọ́ yín. Tí wọ́n bá bẹ́ẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tá a bá ṣètùtù ẹ̀ tán, wọ́n máa gbé àwọn ẹkùn lẹ̀. Àwọn ẹkùn tó máa gbé àwọn ẹkùn lẹ̀ nígbà tá a bá ṣètùtù yẹn tán. Àwọn ẹkùn yẹn ló máa dìde fún ara ẹ̀dá bọ́ sí ọ̀rọ̀ ẹni tó fẹ́ fi jà Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn náà ní fídíò kan tí wọ́n tó ṣe báyìí tó wọ́n wọ aṣọ ẹkùn. Ọwọ́ náà fi gbèsè lọ́rùn mà. Ọwọ́ ẹni fídíò gbà kan kí wọ́n fi Moshood Kásì máa wò ó jẹ́. A mọ̀ pé lóòótọ́ lọ̀rọ̀ tí mo sọ yìí. Ọ̀pá Ààrẹ Ọ̀nà Kakanfò kì í jáde tó sọ bí fásitìrì yìí. Ọ̀pá yẹn ni kó gbé dání kó gbé sọ́lẹ̀ kó gbọ́wọ́ kúrò mẹ́tọ́ pa Yorùbá ní ṣubú. It's faking us. Àwọn ajá rí báyìí. Èrò gbá ọkọ̀ ẹni láti ń da Yorùbá rú. Ṣẹ́rìmà, mo jókòó lénìí, mi ò rí àwọn ará rẹ̀ lọ ikú o.
mi ò dẹ̀ rí àwọn ará Kwara tó ẹ wá ní èrè ìdíwò. kí nìdí. mo rí ọmọ Ìlọrin tó jẹ́ Yorùbá gidi tí Fúlàní jí wọn gbé bẹ̀. tá ń pa wọn bẹ́ẹ̀ nípa ẹ̀nà. ṣé ẹ gbọ́ mi sà. nígbà tí Ìlọrin tadé Ìlọrin nígbà tó ṣe program yẹn nínú hall yẹn àwọn ọmọ Ìlọrin bíi mẹ́ta ló wá bá Sunday Igboho wọn dárúkọ mi kẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ ó lóun máa lọ oníkà máa wọlé gbogbo ẹ̀dínwó ló máa dé ṣé gbọ́ mi. ẹni tó ti lọ́bẹ̀ tó lóun fẹ́ yọ ọba lóyè òun fẹ́ fi ọba Yorùbá jẹ tó bá fẹ́ fi ọba Yorùbá jẹ ṣé ó tọ́ sí Gani ọmọ Tápà ṣé Gani fẹ́ fọba jẹ nílẹ̀ Yorùbá. tó ọwọ́ tí Gani gbé wọn ní ọ̀dọ̀ wọn ń gbà yín lọ́wọ́ lọ́rọ̀ pé Sunday Igboho ń gbé bọ̀. dá wàhálà sílẹ̀ sí wọn lọ́rùn ni èmi náà sọ fún wọn pé Sunday Igboho wá láti wá dá wàhálà lẹ̀ ó wá láti wá kó wàhálà kúrò ní Kwara State ni and thank God màmá mi ẹ jẹ́ ká gbọ́ wo ẹ pé àwọn ènìyàn tẹ́ bá mọ̀ ní Kwara State lénìí àwọn tẹ́ bá mọ̀ ní Kogi àwọn tẹ́ bá mọ̀ ní Ondo l'Èkìtì ní Ọ̀ṣun tó fi dé Ọ̀yọ́ tó fi dé Ògùn tó fi dé Èkó pé ṣé ìjínigbé yẹn ò lọlẹ̀. ẹgbẹ́ ẹ̀yin èèyàn wa ṣé ẹ máa béèrè pé Yorùbá land generally ṣé ariwo ìjínigbé yẹn ṣé kò lọlẹ̀ how many percent tó fi lọlẹ̀. What's it reduced? Lẹ́nu bàbá máa bí ẹgbẹ́ tó padà. Ṣé ìjínigbé yẹn ò lọlẹ̀? The answer is ó lọlẹ̀ still. Ó lọlẹ̀. Torí pé Ọlọ́run ti fi ìbẹ̀rù. Ẹ̀gbọ́n Ọlọ́run wà lára Sunday Igboho. Bẹ́ẹ̀ni. Àwọn òde ní ẹ̀rù yẹn. Àwọn ò ní ẹ̀rù yẹn. Táwọn kan ra wa jẹ. Kíni táwọn kan ra wa jẹ. Bẹ́ẹ̀ni. Fún títí àwọn fi dúró gẹ́gẹ́ bí ogun àwọn òní gbà àwọn oníṣẹ́ kí ní bẹ̀rù ẹ jọ bí ọdún 5 sẹ́yìn tí Sunday Igboho sílé mami wa Gani àríkúyẹrí ààrẹ jọlọf wọn à sọ fún pé wọn ní plan security lẹ. bóyá wọn ò tí ì gbèjà blueprint. wọ́n jí wa gbé lẹ́gbẹ̀ẹ́ Fidio wọ́n sọ anything. Ọ̀tí nígbà tí Sunday Igboho dé. Ìgbà tẹ́ fún ọ lówó. Wọ́n máa ń pariwo wípé kí Sunday Igboho má ba plan security plan tó ti ṣe é lẹ̀ kó má bàjẹ́. Alájàsà. Náà Sunday Igboho wọnú igbó wọ́n ní ó lọ fly drone ó lọ ṣe kámẹ́rà. Let me give you one thing today now. Àwọn tó ń fly drone nínú igbó they are well-trained police officer. Tí wọ́n kọ́ fún Sunday Igboho láti federal government láti Àbújá wá. Mi ò ní kọ́ iye nọ́mbà wọn. Ṣé ẹ gbọ́ mi mọ̀? Kò nídìí ànídìí. Mi ò ní kọ́ iye nọ́mbà wọn. Ẹ má dàrú sọ. Kọ́ fún Sunday Igboho láti Àbújá wá. Àwọn ní Gani ń kọ̀ dẹ́mu wọn. Àwọn tó jẹ tírénì nìyẹn o. Ẹgbẹ́ wọn bí Gani lè rè ta ló tírénì wèrè. Ṣé níbi tó ti fà kíní? Kápẹ́ntà. Àwọn tó jẹ́ tó ń tẹ̀lé Sunday Igboho tí àwọn yẹn sọ wípé wọ́n ṣe ń wá níwèé àtàbà tí gbé máa ṣe fídíò ìyẹn tó máa jẹ́ rìpọ́tì náà máa fún ọ̀gá àwọn alága. Ẹni ìṣẹ̀dá máa ń lọ mà tó bá ti kú ọ̀tún là ń lọ àwọn yẹn ti dé sí pé Sunday Igboho nígbàgbọ́. Àwọn ẹni mọ́tò wọn máa ṣáájú àwọn olóde máa wà lẹ́yìn. Tó ìlara ló ń bá wọn jà. Kí ló ń bá wọn jà? Ìlara. Wíìdì Yorùbá nínú òfin Yorùbá. Tó ẹni bá ti ṣe nígbà tí wọ́n pé ètò. Ilé ìṣàjẹ́. Ojú Yorùbá ti là. Ó ti pẹ́ náà àwọn àti ṣe àti rúbọ tó pọ̀ lọ́wọ́ àwọn Fúlàní Ukraine kan á máa dìsíìfù wa. Ukraine kan máa dìsíìfù wa. No, sọ fún Gani àṣẹ tuntun. Wọ́n bá lọ lọ́kọ́ àwọn ọmọ ẹ̀tí sọ̀rọ̀. Màá fẹ́ lẹ́ màá tọ́ máa fẹ́ di tọ̀
tí ìkan nínú àwọn ọmọ Gani tó kọ síta pé bàbá onírìṣà ó ń fa orí apá kan ó ń dá apá kan sí ìdí èyí wà lọ́jà kó rí ọmọ tuntun ó wọ́. káwọn náà lọ sọ́dọ̀ ọ̀nà ní máa fún wọn ọ̀ní ṣe ṣẹ́fù gífà bàbá dáadáa ni bàbá ọ̀nì. lórí Larin. Kí ló dé? Kí ló dé? Ilé ní bàbá bí wọ́n. Ilé ní bàbá bí wọ́n. Bàbá Èkìtì, ẹṣẹ́ omi mu, kí ní kì í sọ̀rọ̀ sókè? No, mo ní kọ́ṣẹ́ mi mu. Ẹ̀sìn iwájú ọjọ́ yẹn gbẹ̀. Tọ́lọ́ nígbà fọ̀ọ̀sì tó ń sáré Tele, à ń gbọ́ yìí. Wọ́n ní wípé Gani Adams sọ wípé òun dàbí ọba àbí bí òun jọ àwọn ọba kan lọ nílẹ̀ Yorùbá wípé òun tẹ̀lé tẹ́lifíbà. I think there's a way he put it. Bẹ́ẹ̀ni pé ẹ̀mọ̀ Gani rẹ̀ bẹ́ẹ̀ni pé Ọlọ́run kékeré kan lòun nílẹ̀ Yorùbá bí ọba kan. Jẹ́ kọ́ láti ọ̀rọ̀ yẹn. Sorry, Mr. Janasi, ìbọlẹ̀ ti wá. À ń gbọ́ yín. Níkì ó yá. Ọ̀rọ̀ yẹn pẹ̀lú bá tó sọ̀rọ̀ lókòmọ̀ṣọ́. Èmi lè ké. Tẹríba, wọ́n máa kí bàbá àti ìyá wọn. Káwọn kan àwọn òye àwọn kìnnìkan bàbá ọba ni wọ́n. Pẹ̀kẹ́ connect ẹ̀jẹ̀ tí ń rìn nìyẹn o. Ṣé tẹ́sán kan bóyá tó ń já sí báyìí. It's not Yoruba, that's the truth. So báwo ni ṣẹ́rí bíi tí wickedness sí àwa Yorùbá wẹ̀ kápẹ́ àwa sòtọ́ I'm sorry o kéèyàn kan máa fi pé mo fẹ́ kú ọba o kọ́nà ọkàn rẹ̀ kẹ́ bàbá wa tó kú fọ́ọ̀mù ọba Ọ̀yọ́ Aláàfin àwọn náà kọ̀ sí. Because àwọn tí wọ́n ṣe pé wọ́n mú èyí jẹ ọ̀nà wọ́n nǹkan fi jẹ kíní tó jẹ yìí gbogbo nọ́ọ̀sẹ̀ǹsì ò ní máa ṣe báyìí yìí báyìí ṣe máa fi ẹyin tí òun ṣọmọ. Ẹ bá wa pàwọ́ táàpù lórí ètò yìí wọ́n ti ní sòyìnbó tó lágbá ìbájọ́ gbé wa wálẹ̀ bá wa láìkè ètò yìí ẹ dákun. Wọ́n ti ṣe máa fi ẹyin tí òun kì í ṣọmọ Yorùbá jẹ èèyàn lẹ́yìn wọn máa fi jẹ́rú orúkọ bá ẹ̀rọ kan tó ṣe nílẹ̀ Yorùbá ẹ̀rọ bí Sunday Igboho wọn kọ́ ẹ̀rọ bó ṣe ń ṣe. Ẹ̀rọ bí Sunday Igboho ṣe ń ṣe ni ẹ̀rọ bẹ́ẹ̀ jẹ́ Yorùbá ló wà láàárín. Láti pàṣẹ ìgbà ṣe Èkìtì ayé yóò ní bàjẹ́ bàbá mi àti ìyá mi màmá Yorùbá wí. Ṣé rí nǹkan tí bàbá wa ṣì sọ ni mo ṣe ní ọ̀nì kọ́mẹ́ntì lẹ́yìn. Àwọn Yorùbá ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ nígbà tó yẹ ká máa sọ̀rọ̀. When you see something you say something. Tó bá ti lè rí ọ̀tá ojú ọ̀tá ojú síwájú ọ̀tá àwọn ọ̀dọ́ ni mí àwọn àgbẹ̀ láti bíbí Èkìtì. Àwọn àgbà tí bí ẹ pẹ́ lójọ́ ọ̀tá ọmọ Yorùbá wọn máa gbé ilé ẹ lójú ni mi ò ní fi ọ̀rọ̀ sábẹ́ àwọn kọ̀ọ̀kan sọ. Ní kí ni màá ti ń sọ̀rọ̀ gbà wá? Àti Jésù jù Jésù débi wípé àwọn Fúlàní àwọn ọmọ lẹ́lẹ̀ wọn máa fọwọ́ gí wa nímú wọn máa sọ pé kí la fẹ́ ṣe nílẹ̀ bàbá wa kí ló ń ṣẹlẹ̀ gan. So ìmújà kọ́ ló wọlé ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì fún mi tún mi máa parí within kínní gbogbo àwọn àwa láti kíkọ Gani Adams yìí ẹ jẹ́ kí Gani Adams kó lọ understand pé òun ṣọmọ Yorùbá kó gbé jẹ́ kó jókòó síbi tó fẹ́ wà jẹ́jẹ́ kó má ẹ̀ bá ṣáà láti sọ pé òun fẹ́ ṣe kínní ṣé àwọn àbí program kan ní Yorùbá ìwé ìmúdẹ fún ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa fi energy yín àti ọ̀tẹ̀ yín ẹ máa fi bá àwọn ọ̀tá Yorùbá jà ẹ má máa fi bá ọmọ Yorùbá ẹgbẹ́ yín jà ẹ kúrò ní tí a kò sí. I was on a program today. Ọmọ Yorùbá máa yìí ṣe kíndé kan sáà ń jẹ́ mi ìfẹ́ dárúkọ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọmọ Yorùbá ẹgbẹ́. Ẹ má dárúkọ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Mi ò dárúkọ ó bẹ̀rẹ̀ sí ní ṣe owó àgbàdé tó ẹ pé mo ṣe mú ẹnájì yìí mo ṣe fi ṣépè fún àwọn Fúlàní àtàwọn ọmọ Yorùbá nípa tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni kò bá dá kí ló ṣẹlẹ̀. Nikki, only the Yoruba will please the speaker volume is low. Oh, volume is low. Ẹ jẹ́ ń pariwo náà, wọ́n tún ti bẹ̀rẹ̀ ní adé tó bá wà pọ́ra táàpù. Lo ẹ bá wà pọ́ra táàpù tó bá ti bá wà láìkè ètò. No, to God who made me, your volume is high. Your volume is high. But unfortunately, ọlá àkọ́tọ̀ ti ṣe sí péjì wa. Wèrè oríṣiríṣi náà. You can come on phone now, you have my number. Ẹni tó ń bẹ̀rẹ̀ nọ́mbà mi ló ń lọ nísàlẹ̀ kìíní lórí YouTube yẹn.
Please call me. Oh, I will call you now. Ẹ bá gbọ́ sókè ní ìṣẹ́jú méjì sà. Yorùbá ó yẹ kálẹ̀. Mr. Ajanasi ẹni sùn kò tí kàn. Ẹni sùn Mr. Ajanasi kò tí kàn yàwó lórí fóònù. Ẹ bá gbọ́ sókè. Ẹ gbọ́ sókè sà. Ẹ kálẹ̀ ẹ̀rọ mi ọ̀rọ̀ question méjì ni mo ní. Kí ló dé bàbá ò ní gbé bílọ̀sì fún Sunday Igboho? Àmì tó gbé idiot fún àwọn ọmọ Gani Adams. In a normal setting, ó yẹ kí wọ́n jáde káwọn náà sọ̀rọ̀ bí olóyè Igboho ni. Kí là ń bára wa jà fún ẹjọ́ sọ fún mi? Àmọ́. Kí ni torí gbogbo pàtí wọ́n ti bẹ̀rẹ̀ shenanigans Igboho ò dá wọn lóhùn kó sọ̀rọ̀. So àwọn àgbààgbà Yorùbá ló yẹ kó dìde kó caution bàbá Nàìjíríà. This is not even bàbá yóò ń ṣẹgbẹ́ kó caution Gani. Go stop, because all this nonsense will move with the Yoruba forward or drag our backward. You know what I'm saying? Now, if we want to move forward, unity that needs that. Now, we have OPC fashion, we have OPC New Era, but another one, and it is Gani. Gani nìkan ló jẹ́ tó ń fa wàhálà. Tí àwọn pípọ̀ yẹn bá jẹ́ obìnrin wọn ò ní gbà kí ọkọ wọn ó ṣẹ́jú sí obìnrin mi. Kí ló dé? Kí ló dé bó la ń lọ táàrọ̀ kọ̀ wọ̀? Èyí ṣe tó jẹ́ táìmù yìí yẹn nìkan ṣẹ̀ṣẹ̀ wá ń gbé mọ́tò fún wọn. Àmọ́ wèrè tó gbé mọ́tò fún wọn right now tó ń jẹ́ káyé gbádùn. Ọ̀ní sọ pé òun ló ń gbé mọ́tò sílẹ̀. Ẹ tó gbé mọ́tò fún wọn kó sọ̀rọ̀ náà. Ẹ wo gbogbo àwọn tá à ń bára wa jà nílẹ̀ Yorùbá yìí àlè nílẹ̀ o. Then Yorùbá Wuyi, I'm one of your biggest fans. Mo sọ fún ẹ tó bá ṣe show èdè máa bá ẹ jà. Kí another one tí mo fẹ́ sọ fún ẹ ní pé tábà ti ń sọ̀rọ̀ wá ló campaign fún bàbá Tinubu. Àlàyé jáde campaign fún ọmọ wa ni ẹjọ́ ṣe. Ẹ jáde campaign fún. Because nǹkan tí bàbá yìí ti ṣe. Ó ṣe ilẹ̀ títí ìlú mi ó ṣe já sí àwọn. a ní rí jù báyìí lọ lórí ètò ilé nìí. Ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Ó dàbọ̀.